Arẹ́gbẹ́ṣọlá múra ìjà gidi pẹ̀lú Tinubu. Nígbà tí ìjà bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ìlú méjì tàbí láàrin àwọn olórí ogun méjì tí àwọn igun méjèèjì bá ń palẹ̀mọ́, orin tí ẹ ó sábà máa gbọ́ ni bó lè ya kó ya, bó lè ya kó ya, òjò pewé kókò, bó lè ya kó ya. Ó dàbí pé ọ̀rọ̀ náà ti dà báyìí o. Kò sí bójúbójú níbẹ̀ mọ́ pé Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ti kojú ọ̀gá ẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àbí nígbà tí Arẹ́gbẹ́ wá sí Èkó tó dúró sí gbangba Sùúrùlérè tó sì ń sọ pé iṣẹ́ pàtàkì méjì náà ló wà níwájú òun láti ṣe. Àkọ́kọ́ ni láti gba Aso Rock lọ́wọ́ ẹni tó wà níbẹ̀ kí òun sì fi ADC sí i, pé àwọn APC tí wọ́n wà níbẹ̀ báyìí, ìyẹn Tinubu nìyẹn o, wọ́n ti di ọlọ́bọ̀nbọ̀n. Bẹ́ẹ̀ ni ọlọ́bọ̀nbọ̀n kì í dágbére tí fi fìlú sílẹ̀. Alọ́ rámirámi làárí ẹnìkan kì í rábọ̀ ẹ̀. Ó ní APC yóò lọ ní Aso Rock, àwọn tí àwọn jẹ́ ADC yóò sì gbàjọba. Nígbà náà ni ara yóò tu gbogbo ìlú pẹ̀sẹ̀, tí wọn yóò sì máa jó, tí wọn yóò máa yọ̀, tí àwọn babaláwo wọn yóò máa yin Ọ̀rúnmìlà, tí Ọ̀rúnmìlà yóò sì máa yin Ifá. Ẹsẹ̀ tí wọ́n bá sì jọnà báyìí síwájú, ijó ni yóò wọ́n. Ràúfù kò dúró sí yẹn nìkan o. Ó ní níbi tí a bá ti ń ṣe ọdún Múláwá náà la ó ti máa ṣọdún Ìlásà. Nígbà tó jẹ́ ìtàkùn tó so agbè náà ló so elégédé. Ó ní àwọn ò lè gba Aso Rock lọ́wọ́ Tinubu kí àwọn fi Èkó sílẹ̀ fún un, pé àwọn gbọ́dọ̀ gba Èkó náà kúrò lọ́wọ́ APC. Bí ìgbà tó sì ń kọrin eléyìí á lọ láwú bó gbéná karí láwú, eléyìí á lọ láwú bó wẹ̀wù ẹ̀jẹ̀ láwú. Ìyẹn ni pé APC yóò kúrò l'Ékòó dandan, wọn yóò gbàjọba náà lọ́wọ́ wọn tèfètèfè. Àwọn ADC yóò sì jókòó sí Aláùsá lórí òkè téńté. Ohun tí Arẹ́gbẹ́ṣọlá wí nìyẹn. Ó ní Aláùsá làwọn ń lọ tààràtà. Ó lóun ti jókòó, ó sì ti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà. Òun ti rí i pé ohun tí ò le rárá ni. Ó ní 10/10 lórúkọ ètò tí àwọn yóò fi gba ìpínlẹ̀ Èkó, nítorí ètò kan náà tí àwọn yóò fi gba Aso Rock nìyẹn. Ǹjẹ́ kí ni 10/10? Ó ní 10 ni. Ìyẹn ni pé tí ọmọ ADC kan tó fẹ́ràn ẹgbẹ́ náà tọkàntọkàn bá ti lè mú ẹni 10 kúnra, tí àwọn 10 tó mú kúnra wọnú ADC yẹn náà bá lè mú àwọn 10 míì wọlé, tí gbogbo wọn bá ń ṣe bẹ́ẹ̀ yíkáyíká, àgbàtán lòdì ń gbà ló ká. Àgbàtán ni ìgbà gbọ̀pẹ́ ni. Gbogbo ibi tí àwọn bá dé làwọn yóò máa fún APC ní àkámọ́ gidigidi. Àwọn èèyàn yóò béèrè pé níbo la tún já sí yìí, tàbí pé kí ló dé tí orí Arẹ́gbẹ́ṣọlá tún yá gágá báyìí. Bí èèyàn ò bá takò tó kì í jó. Àwọn kinní kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá tó mú ìdùnnú Arẹ́gbẹ́ pọ̀ sí ni. Àkọ́kọ́ ni pé gbogbo hùhùn, gbogbo hẹ̀hẹ̀, gbogbo ẹ̀ dópin lọ́sẹ̀ tó kọjá yìí, nítorí àjọ tó ń ṣètò ìdìbò nílẹ̀ wa INEC fọwọ́ sí i. Wọ́n sì gba orúkọ Arẹ́gbẹ́ṣọlá wọlé gẹ́gẹ́ bí akọ̀wé fún ẹgbẹ́ ADC. Wọ́n gba orúkọ alága wọn náà wọlé o, ìyẹn David Mark. Ohun tẹ́lẹ̀ yìí túmọ̀ sí ni pé nílẹ̀ tó mọ́ lónìí, yàtọ̀ sí pé bí wọ́n bá ṣètò ìdìbò míì tí wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá kì í ṣe akọ̀wé ADC mọ́, ó ní òfin mọ̀, òun ní INEC mọ̀, ó sì fẹ́rẹ̀ jẹ́ gbogbo àṣẹ ẹgbẹ́ tí wọ́n ń pè ní ADC yìí ọwọ́ ẹ̀ ló wà pátá. Arẹ́gbẹ́ṣọlá ti lórúkọ nínú ìwé ètò ìdìbò ìjọba Nàìjíríà. Eléyìí tó ìdùnnú kan lọ́tọ̀, nítorí pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti rò tẹ́lẹ̀ pé ẹgbẹ́ yìí yóò kú sọ́nà bí èéfín ni, pé tí ADC bá sì ti kú, bí ìgbà tí àkàbá yẹ̀ lẹ́sẹ̀ Arẹ́gbẹ́ ni ìbá jẹ́, nítorí kò sí kinní kan tí ìbá lè rọ̀ mọ́ nígbà tí wọ́n ti lé nínú APC. Àmọ́ pẹ̀lú èyí tí INEC ṣe fún un yìí, bí ẹni tó gba agbára lákọ̀tún ni. Orí kan nìyẹn, ìdí kan nùnù. Ní ọ̀nà kejì, lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá yìí, ọjọ́ 13 oṣù kẹsàn-án tí a wà yìí, àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Conscience Forum ya wọ inú ẹgbẹ́ ADC ti ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ẹgbẹ́ náà làwọn fẹ́ máa ṣe. Gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ọ̀hún, Alhaji Moshood Adégòkè Sàfádọ̀ ti wí,
ó ní ohun tó wà nílẹ̀ báyìí ni pé kò sí ohun tí ẹgbẹ́ APC tàbí ẹgbẹ́ kankan lè ṣe sí ọ̀rọ̀ yìí. ADC ni yóò gbàjọba tí ìpínlẹ̀ Èkó yìí sì ti dájú. ó ní bí òun ti ń sọ̀rọ̀ yìí, àwọn ọmọ ẹgbẹ́ òun, ìyẹn ẹgbẹ́ Conscience Forum, 400,000 làwọn, ìyẹn 400,000 lẹ́kọ̀ọ́ nìkan, bẹ́ẹ̀ làwọn sì káàkiri gbogbo ìpínlẹ̀ ní Nàìjíríà. nídìí èyí, Salvador ni ó ti sú ọ̀jù, àwọn yóò mú Èkó gírí báyìí ni, nítorí gbogbo báńkà tó jẹ wọ́n làwọn mọ̀. bí àwọn bá sì ti jù ú lulẹ̀ báyìí bí oògùn oorun ni, àwọn APC yóò sùn lọ tí àwọn yóò fi kọjá mọ́ wọn lára ni, torí oorun ní gbà tọwọ́ ọmọdé. ó dàbí pé ohun tó jẹ́ kí inú Ràúfù Arẹ́gbẹ́ṣọlá máa dùn nìyẹn. ìdùnnú náà sì pọ̀ tóun náà fi ń lérí fatafata pé àwọn yóò gba Èkó, àwọn yóò sì gba Aso Rock. àmọ́ ẹ̀rín làwọn aṣáájú APC kan rí o, pàápàá àwọn tí wọ́n mọ tìfun tẹ̀dọ̀ òṣèlú Èkó. wọ́n ní bó bá jẹ́ ti Salvador yẹn ni Arẹ́gbẹ́ gbójúlé tó fi ń yánpá agbádá, àfàìmọ̀ kí apá agbádá náà má kọ́ ẹ̀gún o. bó bá sì kọ́ ẹ̀gún báyìí, kìnní náà yóò fàya ni o. wọ́n ní ọ̀rọ̀ Salvador nídìí òṣèlú Èkó kéèyàn kàn máa wòran labalábá títí tí yóò fi aṣọ ẹ̀kọ́ òwú aláǹtakùn ni. àwọn yìí fìtàn balẹ̀, wọ́n ní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣebí ọmọ ẹgbẹ́ Alliance for Democracy AD ní Salvador. ẹgbẹ́ AD yìí ló sì fi lọ sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní Àbújá láàrin ọdún 1999 sí 2003. ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Tinubu sì lòun náà. àmọ́ lásìkò tí ìjà dé láàrin Tinubu àti àwọn bàbá Afẹ́nifẹ́re tí Tinubu lu ẹgbẹ́ náà fọ́ pátá, ìgbà yẹn ni Tinubu já àwọn ọmọ AD bọ́ tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ tirẹ̀ Action Congress AC ló lọ sílé ìgbìmọ̀ aṣòfin nígbà náà. ṣebí níbi tí Salvador náà ti jábọ́ nìyẹn. ìbínú ohun tó jẹ́ kí Salvador lọ sínú PDP nìyẹn o. ó sì wà nínú ẹgbẹ́ náà títí tí wọ́n fi ṣe alága PDP Èkó nínú oṣù karùn-ún 2016. àmọ́ kò ju ọdún méjì lọ nípò alága tí ìjà fi dé ló bá kọrí sínú ẹgbẹ́ APC lóṣù kẹjọ 2018. ìjà tún dé níbẹ̀ lóṣù keje 2022 ló bá kọrí sínú Labour. inú Labour ló sì ti fò jáde báyìí tó lóun fẹ́ gbàjọba fún ADC. ohun tí àwọn èèyàn wá ń sọ ni pé ṣé ẹni tí kò rí ipò kankan mú láti ọdún 2003 tí ilé ìgbìmọ̀ aṣòfin ti bọ́ lọ́wọ́ ẹ̀ tó sì jẹ́ gbogbo àsìkò ìdìbò lòun náà ń jáde tó jẹ́ ó ń jákulẹ̀ ni, ṣé òun ni yóò wá gbàjọba Èkó àti Aso Rock fún Ràúfù Arẹ́gbẹ́ṣọlá o? àmọ́ àwọn tí wọ́n mọ òṣèlú sọ pé kéèyàn má sọ bẹ́ẹ̀ o, torí nígbà míì ikú ẹkùn iyì fẹ́kùn ni, ààyè ẹkùn iyì fẹ́kùn ni. àjàgbá yìí ní tààrà o, ajá tó ti kú a sì máa jẹ ẹ̀kọ́ ju ààyè ẹ̀ lọ. pé ọwọ́ tí Arẹ́gbẹ́ ń gbé lẹ́kọ̀ọ́ àti ní ilẹ̀ Yorùbá yìí ọwọ́ tó le ní o. bí àwọn tí wọ́n ń dáhẹ́ rẹ̀ kò bá sì múra, ohun tí yóò ṣe yóò jọ wọ́n lójú gan-an ni. àwọn yìí ní bí kò bá jẹ́ ohun tí àjànàkú jẹ tẹ́lẹ̀ ikùn, ṣé yóò wá máa ṣe inú wọn lé bẹ́ẹ̀ sí ọlọ́dẹ ni. pé àwọn àṣírí ètò ìdìbò Èkó wà lọ́wọ́ Arẹ́gbẹ́ nítorí ó pẹ́ tí wọ́n ti jọ ń ṣe, òun sì ni aṣáájú àwọn ètò náà. àsìkò tó sì jáde tó fẹ́ lo kinní náà fún ara ẹ̀ yìí àti fún ẹgbẹ́ míì, ẹni tó bá fojú di lè jẹyún ẹ̀ níṣu o. bó bá sì jẹ́ tìyẹn ni lóòótọ́, Arẹ́gbẹ́ kò mú ọ̀rọ̀ náà ní kékeré mọ́. láti ìgbà tí wọ́n ti lé ní agbègbè Rẹ́mọ lásìkò ìbò tí wọ́n dì kọjá, àtìgbà náà ni wọ́n ti ní alaalẹ́ àti lásìkò orí ni kò mọ́ni lókù tó fi ń rin ìrìn ẹ̀. àti pé àwọn ìrìn náà sì le gan-an ni, nítorí ojúlé sójúlé ló fi ń ṣe kàmpéènì yìí. bóyá sì ni olóṣèlú gidi kan tó kórìíra Tinubu dáadáa wà lágbègbè wa yìí tí Arẹ́gbẹ́ kò ti bá sọ̀rọ̀ tàbí kò ti wá lọ. ohun tó sì ń wí fún ọ náà ni pé tí wọ́n bá ní kí wèrè ṣe òkú ìyá ẹ̀ bó bá ṣe wù ú, wèrè lè dáná sun òkú ìyá ẹ̀ kó máa yá jẹ o. pé àfi kí àwọn gba ìjọba lọ́wọ́ Tinubu kó tó di pé yóò kó gbogbo àwọn sínú ìnira. ohun tó bá ń dunni ní ìpọ̀ lọ́rọ̀ ẹni, ológun ẹrú kú aṣọ ẹ̀ jẹ́ ọ̀kan. lóòótọ́ ni Arẹ́gbẹ́ ń pariwo pé nítorí àwọn ọmọ Nàìjíríà ni, nítorí ìyà tó ń jẹ àwọn ọmọ Nàìjíríà lòún ṣe lọ sínú ADC kí àwọn lè kó àwọn ọmọ Nàìjíríà yọ nínú ewu tí wọ́n wà. àmọ́ àwọn tí wọ́n súnmọ́ gan ní ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ jàre. àwọn wọ̀nyí ní inú ń bí Arẹ́gbẹ́, ìbínú gidigidi sì ni.
wọ́n ní kò rò ó pé báyìí ní Tinubu yóò ṣe ìgbẹ̀yìn òun sí lẹ́yìn tí àwọn ti jọ forí jágbójájù tí òun sì ti gbé gbogbo ayé òun lé lọ́wọ́ nídìí òṣèlú ẹ̀. Ó ṣe wá jẹ́ bí yóò ti ṣe ìgbẹ̀yìn ayé òun sí nìyẹn, pé ohun tó jẹ́ kí Arẹ́gbẹ́ fẹ́ jà bí òkóbó rèé, nítorí ọ̀pọ̀ ló ti sọ pé tó bá di ìdí òṣèlú o, alágbára bíi àkókò lọkùnrin náà yìí ṣe. Yàtọ̀ sí pé ó lágbára, bẹ́ẹ̀ ló láyà tó sì lágídí. Ibi tó bá ti dojú kọ, wọ́n ní kò ní bojú ẹ̀yìn lẹ́ẹ̀kan. Àwọn kan ní láìpẹ́ yìí, níbi tí ọ̀rọ̀ náà ń dùn ún dé, ìyàwó ààrẹ Olúrẹ̀mí Tinubu lásìkò ọdún kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kọjá yìí kó oríṣiríṣi ẹ̀bùn àti àwọn nǹkan ọdún ránṣẹ́ sí ilé Ràúfù. Àmọ́ nítorí pé ìyàwó Arẹ́gbẹ́ mọ̀ dáadáa, kò sì fẹ́ wàhálà, ó pe ọkọ ẹ̀ láti sọ fún un pé ìyàwó Tinubu gbé nǹkan wá fún àwọn o. Àwọn tọ́rọ̀ yìí ṣojú wọn ròyìn ariwo tí ọkùnrin náà pa pé kí wọ́n má gbé kinní kan kalẹ̀ sílé òun ò tọrọ jẹ o, òun kò fẹ́ ẹ̀bùn kankan láti ọ̀dọ̀ wọn o, pé kí wọ́n tètè máa kó gbogbo ohun tí wọ́n kó wá náà lọ kíákíá. Níbi tí ọ̀rọ̀ yìí ń dùn Ràúfù dé nìyẹn. Ìbálẹ̀ èèyàn yóò sì dá Ràúfù lẹ́bi mọ́ o, nítorí kì í ṣe pé ọkùnrin náà, gẹ́gẹ́ bí Tinubu àti àwọn olóṣèlú tó kù náà ni o, kì í ṣe pé Ràúfù ní iṣẹ́ kan tó tún ń ṣe náà ju iṣẹ́ òṣèlú yìí lọ. Nígbà tí àwọn Tinubu bá wá rìtáyà ẹ̀ láì tí ì pé ọmọ 50 ọdún yìí, bí ẹni pé wọ́n kàn án lóògùn rọpárọsẹ̀ ni o. Ohun tí òun náà ṣe dijú mọ́rí pé àwọn yóò jọ fà á kótó ara àwọn yóò ja ìjà náà tí gbogbo ayé yóò gbọ́ nìyẹn. Èyí ló sì ṣe ń fi gbogbo ayé ẹ̀ ṣiṣẹ́ fún ADC. Lóòótọ́ ló fẹ́ kí ìjọba bọ́ lọ́wọ́ àwọn Tinubu kó bọ́ sọ́wọ́ ADC, níbi tí òun Arẹ́gbẹ́ yóò ti lè fi hàn gbogbo wọn, ìyẹn Tinubu àti àwọn tí wọ́n ń tẹ̀lé, pé àgbà lòun náà dà yìí, òun ti kúrò lọ́mọ kékeré àágbé kọ́rùn roko. Ní báyìí Arẹ́gbẹ́ ti gbé ìjà ẹ̀ wá sí ìpínlẹ̀ Èkó. Olóhùn yóò gbà á lọ́wọ́ ọ̀gá òun àtijọ́, torí ẹsẹ̀ kan lè rí fi wọgbó tí fi gbàgbó lọ́wọ́ onígbó. Àmọ́ àwọn Tinubu náà kò yé sọ̀rọ̀, wọ́n ti sọ̀rọ̀ jáde lẹ́yìn tó ṣe ìpàdé yìí o. Wọ́n ní ṣe olójú yóò wá la ojú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ́ kò wọ́ ni. Ọmọ tó bá ní ìyá òun ò ní sùn lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí, òun náà kò ní fojú kan oorun pẹ́ẹ̀pẹ́ẹ̀. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọnú ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ Èkó wò, pẹ̀lú tí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ òní o.